ọ̀rọ̀ mà dójú ẹ̀ o àwọn olólùfẹ́ Queen Naomi àti Alhaji Oríyọmí Hamzat wọ́n mà ti ń pè pé kí ìjọba bá wọn release àwọn méjèèjì pẹ̀lú principal school Muslim school tí wọ́n lò fún event children fun fair o wọ́n ní ká bá wọn release àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n sì arrest Yínká TNT o ó lágbára o wọ́n ní nítorí àwọn ọ̀rọ̀ tí Yínká TNT tó ń jáde lẹ́nu ẹ̀ kì í ṣọ̀rọ̀ tó dáa kì í ṣọ̀rọ̀ tí ó mọ́gbọ́n wá o eléyìí serious o wọ́n ní ká tètè arrest Yínká TNT báyìí o ọ̀rọ̀ yìí lágbára ẹyẹ yẹn wọ́n ní nítorí stampede gan ṣẹlẹ̀ ní inú bíbélì kì í sì ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí ìlú Ìbàdàn nìkan òní stampede ti ń wáyé ó ń wáyé lásìkò táwọn ìjọba àwọn politicians àwọn olóṣèlú táwọn náà bá ń ṣe campaign wọn gan ẹ wo arábìnrin yìí sọ̀rọ̀ tó pọ̀ nínú fọ́nrán yìí ẹ jẹ́ ká jẹjọ gbọ́ kẹ́dẹ̀ máa bá mi fèrò tí yín sí comment. ṣé ẹ rí Yínká TNT from day one lèmi ò tẹ̀ ti gba ti ẹni yẹn mi ò gba tiẹ̀ láti bí ìbàyí síbẹ̀ yẹn ṣùgbọ́n àwọn aláyé ṣámálámálá kan ọmọ aláìkíwé èèyàn bẹ́ẹ̀ yẹn ó nọ́mà oníkálukú wa ní campus ta belong sí but you can never see a responsible person kó lóun belong sí campus Yínká TNT the person is not responsible because ẹni tó bá ní ọpọlọ ní kò ní máa gbọ́rọ̀ wèrè because mo believe pé wèrè ló kọ̀ máa kọ́ mọ́ social media máa sọ yamayama nípa Hamzat máa sọ yamayama nípa ẹni tó jẹ́ pé olórí tó jẹ́ pé with a hard this thing owó tó tùjọ fún ara ẹ̀ láti fi ṣàánú tí olówó ò bá ṣàánú mọ́ fún mẹ̀kúnnù lórí bọ́rọ̀ yìí ṣe ń lọ ẹjọ́ nítorí Ọlọ́run má bínú sí kó ní kálukú kárí kọ́ọ̀sì ẹ̀ tí olówó ò bá ṣàánú fún mẹ̀kúnnù mọ́ this is getting too much mi ò lè control ìgbé mi because I wept nígbà tí mo rí iye olórí lánàá nígbà tí mo tó wá pé woman ẹ dákú nínú cell I keep on mo mọ̀ wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí woman ó ní nǹkan t'Ọlọ́run fi ń ṣe o I know because it happened to Joseph in the Bible also and stampede kò ẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ nínú bíbélì gan nígbà tí àwọn arọ yẹn tí wọ́n lọ sọ fún wọn nílùú wípé oúnjẹ ti wà tọ́bẹ̀ sí máa ṣubú léra wọn nígbà tí Elijah kan sọ wípé there will be food tomorrow by so time stampede ṣẹlẹ̀ nínú bíbélì náà kò ń ṣe ojú ayé nìkan ṣo kò ń ṣe orí social media nìkan ṣo ní stampede kò ń ṣe Ìbàdàn nìkan ṣo ṣẹlẹ̀ nílọrin ó ṣẹlẹ̀ ní gbogbo ìgbà àwọn politician àti ọba máa vote mélòó ni wọ́n kà ń bẹ̀ so kò ń ṣe orí Naomi ní stampede ti kọ́kọ́ bẹ̀rẹ̀